Ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ṣé rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, o lè máa gbọ́ ọ̀rọ̀ mi kó má ní àgbọ́yé. Àyìnlá kọrin kan, ó ní màá ròyìn tí mo bá délé fẹ́ni tó létí. Ṣé rí kò kí ń ṣe títà ń lò yìí o. Màá ròyìn tí mo bá délé fẹ́ni tó létí. Ẹni tó létí inú tó tún lágbọ́yé ni mò ń pè. Ìtẹ̀síwájú lórí kóòdù odù apá kẹjọ. Ṣé rí àwọn baba ńlá baba wa ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ Kúùtù Òjíire, ilẹ̀ Yorùbá, ilẹ̀ Kúùtù Òjíire, ó ju ìtàn Ṣàngó, Ọ̀ṣun, Ọya lọ o, àti àwọn ọba tó ń jà yìí. Àwọn bàbá wa fi odù lẹ̀ fún wa, ó fi kóòdù lẹ̀ fún wa sínú Ifá. Jẹ́ pé àyájọ́ ẹ̀dà ọ̀rọ̀ òun ni àwọn òyìnbó òrì tó ń pè ní incantation. Example sì yìí, ojúmọ́ ti mọ́ báyìí, èmi Bìsìríyù Ọlátúndé ọmọ náà ṣòkun, àfàìlà ọjọ́ bọ́jọ́ bá là máa là. Àyìnlá wa fi kọrin pé bójúmọ́ mọ́ ṣáàgbé òní yálé aró ni àbálùkò níyàlé oṣù lékèlékè alọkẹfun níbi tí ò ní ti tẹ́ láéláé. Ọlọ́gbọ́n o, olóye o, tó bá ọmọ anípò ń pọ̀fọ̀, ọmọ anípò ń kàyájọ́, ẹ̀dà ọ̀rọ̀ ni mo lò. Àfàìlà ọjọ́ bí ọjọ́ bá là máa là, èmi Bìsìríyù Ọlátúndé ọmọ ìgbìnà ṣòkun, bójúmọ́ bá ti mọ́ ṣé àgbẹ̀ tí kò ní yálé aró ni àbálù kò ní yálé oṣù lékèlékè á lọ kẹfun níbi tí kò ti ní tẹ́ láéláé. Ọ̀rọ̀ àgbàmọ́sọ ẹ máa ní pé èèyàn pọ̀fọ̀ èèyàn ń ṣàyájọ́. Ní ilẹ̀ Yorùbá àwọn bàbá wa code níbi orin, níbi ìlù, níbi ọ̀rọ̀ sísọ. Ìwà àtẹ̀yàn ń jà, òun lérí ó dẹ̀ ní kó ṣubú lulẹ̀ kó kú. Ẹ wá dé court, ẹ sọ fún mi pé kí ló ṣẹlẹ̀, ta ló pààyàn, ta ló pa. Ok, ó fi jùjú pa. Ṣé sáyẹ́ǹsì wà nù lọ? Ọ̀rọ̀ lásán mo sọ sí o. Òde ẹni mo sọ nu former program mi pé àwọn Yorùbá sọ pé mo rí ibi tí wọ́n ti fi òwú aláǹtakùn wọ́n fi sọ ọmọ orí odó kọ́. Mo rí ibi tó ti fi èpo ẹ̀pà tó fi ohun tó bá jẹ ohun la fi ń wé ohun, èpo ẹ̀pà ló jọ kó sí ẹ̀lírì. Ẹ̀yin ọmọ Kúùtù Òjíire, àwọn bàbá wa fi ọ̀rọ̀ lẹ̀, wọ́n fi ohùn lẹ̀ síbi ìlú. Tí ẹ bá dẹ̀ wọ̀n gbogbo àwọn tó bá ń kọrin, wọ́n máa sọ fún àyàn, wọ́n máa sọ fún àyàn. Mo tún máa sọ̀rọ̀ nípa àkọ́ tó ń pè ní àyàn. Nǹkan tí àwọn bàbá ńlá bàbá wa ṣe tí òyìnbó ò ṣe máa sọ. Ọlọ́run òyìnbó wọ́n àwọn ò rí ọ̀nà tó mi bá wọnú àgbọn, wọ́n wá wọn ò rí níbi tí túnitúni wà ìbò ni, ibi tí denideni wà bẹ́ẹ̀ ni túnitúni wà. Ní ilẹ̀ Kúùtù Òjíire, agbára tí Olódùmarè fún wa ó ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ. Yes, ó ju religion lọ, ó ju western education lọ, ó ju tribalism lọ, ó ju democracy lọ. Ọlọ́run ọba ń gbọ́ o. Ní ilẹ̀ Kúùtù Òjíire, ní ilẹ̀ Kúùtù Òjíire, a ní plan. Àwọn bàbá wa wọ́n ní plan débi pé because when these people was nígbà tí wọ́n attack wọn, they believe they doesn't have an history, pé wọn ò ní history, pé àwọn ìyá ti ká wọn mọ́ ẹ sáré manipulate, ẹ sáré pa gbogbo ọ̀tẹ̀ sáré gbogbo evidence, ẹ sáré pa evidence rẹ, gbogbo àwọn òòṣà àwọn ẹjí kó lọ, gbogbo àwọn evidence ẹ sáré jí kó lọ. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn bàbá yìí fohùn lẹ̀, ẹ wá mú ohun àwọn bàbá yìí mọ́, ẹ mọ̀wé ẹnu wọn mọ́, ẹ ń gbọ́ Yorùbá, ọmọ òmùwé. Ní ilẹ̀ Yorùbá ó ní nǹkan tó ń pe ewédú lẹ́yìn Ọ̀yọ́. Ọlọ́run ó ní nǹkan tó ń pe orógbó lẹ́yìn orógbó tẹmọ. Èní mo mọ̀ pé ewé kí ló kọ atare pé méjì, wọ́n látàrí àjà wà, atare ìbílẹ̀ tún wà. Ẹni tó bá mọ̀ ló mọ̀, kò dùbì kan ni. Ṣé rí èèyàn tó yẹ ká máa tọ́jú jù ilẹ̀ Yorùbá, àwọn alágbo ni, àwọn kí ló kọ àwọn eléwé ọmọ ni. Ní ilẹ̀ Yorùbá ó máa dífá ń gbà míì
Ifá dẹ̀ máa dárúkọ ewé àti egbò tó yẹ kí babaláwo tó dífá gan ò mọ ewé yẹn kò mọ egbò yẹn. Ó dẹ̀ máa ń tọ́ bá wa dẹ́dọ̀ eléwé ọmọ dẹ̀ máa orí eléwé dẹ̀ mọ́dẹ́ ó dẹ̀ máa mọ orúkọ ewé yẹn. Ọlọ́run, there was code, àwọn báyìí code everything. Torí ẹ̀ tọ́pá ṣebí Ọlọ́run ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Kútù Òjìrè ó ju ìtàn tẹ́ ń sọ lọ. Ọ̀yọ́ ń sọ pé òun lọ lórí, Ilé-Ifẹ̀ sọ pé òun lọ lórí, Ṣàngó tẹ́bá Ifá sọ olórí. Ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá Ilé-Ifẹ̀ sílẹ̀. Tẹ́bá wọ lọ ibi ojúmọ́ tí ń gbé mọ́ wá. Nígbà tí Oòduà dé sí Ilé-Ifẹ̀ sẹ́ẹ̀, ó bá àwọn ọ̀kan bẹ́ẹ̀ so ẹ máa ká aṣọ ọmọ Oòduà kó ṣó gbá lọ́mọ Odùduwà. Gbogbo akọ́lọ́mọ Odùduwà. Nígbà tí Odùduwà dé sí Ilé-Ifẹ̀ ó bá àwọn ọ̀kan bẹ́ẹ̀. Odùduwà bí ọmọ kan bí ó bí kíní kan méje ó bí kíní. Ìtàn ilẹ̀ Yorùbá gangan. Ifá sọ but ẹni tó bá máa jẹ ogún kógún ó máa pa ìtàn kítàn. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ tẹ̀lé mi ká lọ afẹ́ gbàgbó. Ṣebí odù ó máa pẹ̀ka gan, ó lè wọ part 20, ó lè wọ part 30. Mo ò tí ì sọ gan nǹkan tí àwọn baba ńlá baba wa ṣe tí òyìnbó ò ṣe ìná sọ. Ọlọ́run, okay, technology, social media, TikTok, ìbẹ̀lẹ̀ tí ń gbowó, ìbẹ̀lẹ̀ tí ń. Nítorí pé àkàrà ojúde baba wa ò ní yọ̀. Ilé ẹdìyẹ ò ti níyà ti ta nǹkan ní wa ti ta àṣà wa. Wọ́n ní pé àṣà wa ò dáa, wọ́n ní kò dáa, wọ́n ní ṣíríkù ni, wọ́n ní devil ni, wọ́n ní pé kíní kan. It's true. Oh yeah, but go and make a find about yourself. Gbọ́n wá ṣe àwárí ara ẹ̀ kó wá lọ pé àwọn tó tiẹ̀ pè ní kíní kan o. Àwọn ló ń jẹ́ Ifá, ta ló ń jẹ́ Ògbóni, ta ló ń jẹ́ Èṣù láàrin ògiri òkò, kí ló ń jẹ́ Ṣàngó, kí ló ń jẹ́ Ọ̀ṣun, kí ló ń jẹ́ kíní kan. Lọ wá díẹ̀ mi ò ní kó lọ máa sìn wọ́n. Mo ní kó lọ bọ Ọ̀ṣun, mo ní kó lọ sí. Go and make a find this about your own ancestors now. Think out of the box. Democracy, religion, tribalism, kìnìkan. Ó manipulate ẹ ní. Wọ́n ní olè lóhun máa bẹ́ẹ̀ kan lé ẹ, òun jó òun yọ̀. Ta ló máa padà wá jálé ẹ? These people wọn ò lè nífẹ̀ẹ́ wa títí láíláí, a lè nífẹ̀ẹ́ wọn because nǹkan táwa ní ojú tí wọ́n lọ. Àwọn lọ́ọ̀rì publish ẹ̀ fún wa ní now. Think out of the box. Okay, ọmọ Yorùbá ni mí, ọmọ Kútù Òjìrè ni mí, and I'm a Muslim, okay? You're a Christian, okay? You are an herbalist, okay? Islam ló dá, Christianity ò dá, Christianity dá, Islam ni ò dá, Islam dá, ẹbọ ò dá, ẹbọ dá, ẹ ti okay, gbogbo ẹ̀ náà ẹ ti wá dúró ná. Ẹbọ tẹ̀yin ṣe kí ló wà ń bẹ́ẹ̀ káwọ́ ẹbọ yín ná. Okay, Islam ya, okay, kíní kan ó yá. Ẹ dẹ̀ máa wá, má jẹ́ kí Islam sọ̀rọ̀ ẹbọ fún ẹ, má jẹ́ kí ẹlẹ́bọ náà sọ̀rọ̀ Islam fún ẹ, má jẹ́ kí Christianity sọ̀rọ̀ Ifá fún ẹ, má jẹ́ lọ́wọ́ nídìí àwọn tó lọ́rọ̀. Wọ́n ní kíní kan ẹnu onípọ̀n láti ń gbọ́ pọ̀n, ẹnu onípọ̀n láti ń gbọ́ pọ̀n. Inú òwe yẹn pé wọ́n ní tí wọ́n bá jẹ gani egg according to ẹmọ gani egg yẹn pé tó bá jẹ ìgbà wípé kò sí bó báyìí lè tẹ ìgbà yẹn ló bá ṣe tà báyìí ó gbọ́dọ̀ ṣe pẹ̀. So ẹnu onípọ̀n láti ń gbọ́ pọ̀n pé ẹnu ẹ̀ náà ìwọ́n tó ṣe pẹ̀ yẹn náà ló gbọ́dọ̀ la máa ti gbọ́ lẹ́nu ẹ̀. I don't know, maybe you understand. Wípé gani egg yẹn tó bá jẹ ó máa ṣe pẹ̀ lẹ́nu ẹ̀ kò sí bó lè jẹ gani egg tó o lè rọra jẹ kò ṣe ó máa ṣe ìwọ náà máa gbọ́ sound yẹn. So ẹnu onípọ̀n láti ń gbọ́ pọ̀n. Ẹ jẹ́ kí àwọn Yorùbá tó pe àwọn ọlọ́mọ Kútù Òjìrè ṣàlàyé nǹkan tó wà nídìí ẹ̀sìn wọn. Kéle náà ṣàlàyé tiẹ̀ kókó wá mọ̀, think out of the box. Odù, mò ń bọ̀, mi ò tí ì dé.